Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Wọ́n ní ẹ̀yin èèyàn ilé bí a ṣe gbọ́ ò wọ́n ní màmá wa Fúnkẹ́ Adéjùmọ̀ wọ́n sọ fún Queen Naomi wípé àwọn sísítà kábíyèsí wọ́n lè má ní intention torí wọ́n ní wọ́n plan láti ṣe party fún wọn láti celebrate Queen Naomi ṣùgbọ́n wọ́n ní wọ́n lè má ní intention o láti ṣe ibi fún Queen Naomi pé nítorí pé àwọn gangan fúnra wọn wọ́n fẹ́ kí Queen Naomi wà pẹ̀lú kábíyèsí torí pé ìfẹ́ òtítọ́ ló wà láàrin wọn ṣùgbọ́n wọ́n ní àwọn olórí yìí wọ́n ní kò sí bí wọ́n ṣe fẹ́ pẹ̀ka ìrókò ní ọ̀rọ̀ wọn wọ́n ní nítorí pé kò sí bọ́n ṣe fẹ́ pẹ̀ka ìrókò tí ò ní àrò nínú wọ́n ní wọ́n ní àwọn olórí yìí pé tí wọ́n bá wá síbẹ̀ wọ́n lè ṣe wọ́n ní jàǹbá wípé nítorí ìyẹn kí wọ́n má gbà láti ṣe parí yẹn ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn ẹ mọ̀ wípé àwọn sísítà kábíyèsí wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n súnmọ́ kábíyèsí gidigidi gan ẹ̀yin náà rí i pé every time wọ́n máa ń wà ní ọ̀dọ̀ kábíyèsí lóòótọ́ àwọn àti Queen Naomi ti ní differences wọn ṣùgbọ́n wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ti mọ ẹ̀ṣẹ̀ lẹ́bi tó dẹ̀ ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ ní ọ̀rọ̀ àwọn sísítà kábíyèsí tó rántí apologize severally lọ́wọ́ Queen Naomi bí a ṣe gbọ́ wọ́n ní Princess Fọláṣadé àti Mujist wá rí i pé wọ́n sick nígbà kan Queen Naomi dẹ̀ ni ẹni tí ó jẹ́ pé Ọlọ́run lò fún wọn láti fún wọn ní àdúrà àti deliverance lórí sickness tí wọ́n ní wọ́n dẹ̀ ní Ọlọ́run ṣẹ́gun wípé Ọlọ́run gba ọwọ́ Queen Naomi ó fi ṣe ìyanu yẹn fún wọn mi mọ̀ bóyá nítorí yìí ni wọ́n fi fẹ́ appreciate Queen Naomi láti ṣe party yìí fún wọn ṣùgbọ́n wọ́n ní ìgbà tí màmá wa Fúnkẹ́ Felix tí wọ́n fi ṣàdúrà wọ́n ní kí Queen Naomi ṣọ́ra wọn nítorí àwọn olórí yìí wípé wọn ò tí ì fi inú wọn ò tí ì yọ̀ sí Queen Naomi gbogbo ọkàn àwọn olórí ní pé Queen Naomi ló ń kọ́ kábíyèsí ní gbogbo ìwà tí wọ́n ń wù tí kábíyèsí ò fi fẹ́ fún wọn ní ẹ̀tọ́ wọn and Queen Naomi ò ń ṣe èèyàn kan tó jẹ́ pé wọ́n ní irú inú báyẹn ṣùgbọ́n àwọn olórí wọn realize kábíyèsí adult ni kábíyèsí bó ṣe léwu kábíyèsí ni kábíyèsí ṣe lè pín ogún wọn ṣùgbọ́n àwọn olórí yìí wọn realize wọ́n ń kọjú ìjà sí Queen Naomi ìjà ni wọ́n ń bá wọn jà all the time ká má divert kúrò ní orí gist tá à ń sọ yìí wọ́n ní màmá wa Fúnkẹ́ wọ́n ní wọ́n sọ fún Queen Naomi pé kí wọ́n má jẹ́ kí wọ́n ṣe party kankan fún wọn láti appreciate wọn o pé tí wọ́n bá fẹ́ padà sí palace tán ti wọnú palace wọ́n lè ṣe tó jẹ́ pé ibi tó yẹ pé àwọn olórí ò ní lè wá wípé ṣùgbọ́n kí wọ́n wá jẹ́ kí ó jẹ́ open party tó yẹ pé gbogbo èèyàn ló máa wọnú hall yẹn pé kí Queen Naomi má ṣe pé because nǹkan táwọn rí ó léwu ẹ̀yin èèyàn lé ẹ̀dẹ̀ mọ́ pé nǹkan tí màmá wa Fúnkẹ́ Felix bá sọ Ọlọ́run ló sọ torí Ọlọ́run gba ẹnu wọn sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́ dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀
ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. So wọ́n ní bí màmá wa ṣe sọ fún Queen Naomi nìyẹn, wípé kí Queen Naomi kí wọ́n má jẹ́ kí wọ́n ṣe bárè kọ́kọ́ fún wọn o, ìpè torí ojú ni alákàn fi ń ṣọ́rí. Ẹ̀yin èèyàn lé lóòótọ́ ni, nítorí pé gbogbo aláǹgbá ló danú délẹ̀, àmọ́ èyí tínú rùn ni ọ̀rọ̀ àwọn olórí yìí já sí. Wọ́n nítorí pé ọ̀rọ̀ yìí ó máa di bíi wọ́n fẹ́ ṣẹ́tù ìjà fún gbogbo àwọn olórí pé kí wọ́n wà ní ìrẹ́pọ̀. Wọ́n ní inú àwọn olórí yìí kò dẹ̀ yọ sí Queen Naomi, nítorí pé Queen Naomi wọ́n rí ojú rere kábíyèsí. Wọ́n nítorí pé Queen Naomi dẹ̀ ń rí ojú rere kábíyèsí, inú àwọn olórí elédùn sí wọn láíláí, especially pé wọ́n tún ti kúrò nínú palace fún Queen Naomi. Wọ́n ní so kí Queen Naomi má ṣe párì kankan pẹ̀lú wọn o, ìpè kí wọ́n dúró sí ààyè wọn, ìpè Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wọn. Nǹkan tá a gbọ́ ní lẹ́nu àwọn màmá wa nínú Olúwa Fúnkẹ́ Adéjùmọ̀. Ṣùgbọ́n wọ́n ní àwọn sister kábíyèsí wọn ní inú burúkú sí wọn, pọ́n ní good intention o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ kú Jímọ̀ olóyin o. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe subscribe, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ tí subscribe, ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ tẹ notification bell yín pẹ̀lú. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. God bless you. Mashola Gist TV, love you all. Thank you so much. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Gbogbo ẹ̀yin subscribers wa a dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe kí lẹ̀ ń dúró ṣe, ẹ subscribe kẹ́ ẹ máa gbádùn gist ọ̀fẹ́. Ọlọ́run ọba Elédùmarè á bá mi bless gbogbo yín o. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò wa ní thumbs up, ó ṣe pàtàkì fún channel wa o. Thank you so much. Share, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.